ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ́ni tó reality show Olúwaṣeun Àkànjí ní olóòtú ètò ní ẹwà àkànbìdílé ẹjẹ kájọ máa fi ti gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọmọ ilé ti máa ń jẹ àlejò mi tèmi mo ṣe jókòó ẹ̀rù tí ń bá mi pé ṣé ìjókòó bí i lẹ́bẹ̀ wà ń sálẹ̀ àbọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ àmẹ́mi gan guide ọlọ́run mo guide pa ni ẹni tẹ́ ẹ ti mọ̀ ni wọ́n ní pé ẹjẹ́ ń fojú wọn kí wọ́n fẹ́ àwọn dárúkọ yìí fún yín ẹ káàárọ̀ sà ẹ káàsán ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ because oríṣiríṣi táìmù ni oníkálukú lò àwọn kan láàárọ̀ báyìí àwọn kan lọ́sàn báyìí àwọn kan lálẹ́ báyìí even àwọn kan tún lò rọ̀lẹ́ mo kẹ́yìn tèmi orúkọ tèmi ni Sodiq Jimoh aka Bàbá Ọ̀gẹ̀dẹ̀ èmi lóró tán tìyàwó èmi náà lọmọ ta tó gba visa èmi lọmọ líle ó jà ní kò jalè èmi tún ní 4 litre tó di táǹkà mọ́ ọ lọ́wọ́ àánú Ọlọ́run mo rí gbà ẹ ṣáàmọ̀ èmi tún ní kò ṣe má ní lówó àbí tí wọ́n bá fẹ́ náwó náà nínú ìwánú ayé wọn ẹ kó ètò. ṣe ti gbọ́ báyìí àjọ iṣẹ́ náà ni ẹ má bínú sà iṣẹ́ kí ni ẹ̀ ń ṣe torí àwọn tó ń wò yìí fúngbà àkọ́kọ́ àbáwọn tó tiẹ̀ máa rí ní tiwọn mọ́ṣẹ́ tẹ̀ ń ṣe wọ́n lè bẹ̀rẹ̀ máa ń ṣe ojú ayé. bí a máa ń jalè lójú ayé ẹ là á mọ́lẹ̀ nǹkan tó máa ń pè tí ṣe èèyàn nìyẹn ṣe tó bá ní profession yàn bí ogun ni because ogun láyé àwọn tó wà ń bẹ̀ náà ẹ pọ̀ tẹ́jọ́ ń so èyí tó bá ṣe energy ẹ o ṣe tẹra mọ́ sí o ṣe ṣe tó fi rí òsì wọn ti máa mọ pé ànílé iṣẹ́ nínú àwọn tọjọ pọ̀ yìí wọn yọ sọ́tọ̀ ìlú wa pẹ̀lú ẹ. iṣẹ́ kí wàá nìyẹn torí ilé epo náà wọ́n pọ̀ ìyẹn náà wọ́n pọ̀. iṣẹ́ orí tíátà làwa ń ṣe wọ́n pọ̀ wà ní òṣèré ọ̀dàkọ̀ òun ṣeré là ń ṣe o iṣẹ́ là ń ṣe o. òṣèré orí ìtàgé God bless you. ẹ ti gbọ́ gẹ́gẹ́ bí wọ́n sọ fún yín pé òṣèré orí ìtàgé ni àwọn ẹ mọ̀ wípé èèyàn ńlá ni mo gbé wọlé lèmi bẹ́ẹ̀ ni ẹgẹ́ bí orúkọ yín tẹ́ pè ní Ọ̀gẹ̀dẹ̀ báwo lórúkọ yìí ṣe dé. nǹkan tó jẹ́ kọ́ máa pè mí lọ́gẹ̀dẹ̀ ní ọjà tí mo sì ń tà ní. ẹ bá jẹ́ ọmọ tó jẹ́ ọmọ ìbùdó mẹ́ta tó mọ̀ mí wọ́n máa mọ̀ pé nǹkan tó fi ń pè mí lọ́gẹ̀dẹ̀ líle wọ́n sì mí Ọ̀gẹ̀dẹ̀ ó sì wá ní Bàbá Ọ̀gẹ̀dẹ̀ tó fi lórí àwọn àbúrò mi ọmọ Ọ̀gẹ̀dẹ̀ ìyá Ọ̀gẹ̀dẹ̀ gan náà ń pè mọ́ sí mi so Ọ̀gẹ̀dẹ̀ yẹn náà fi ṣe kí ni wọ́n fi tọ́ wa dàgbà. mọ́mì ni ìyá Ọ̀gẹ̀dẹ̀ dáàdì ni Bàbá Ọ̀gẹ̀dẹ̀ àwọn ọmọ náà Ọ̀gẹ̀dẹ̀ ẹ̀yin wá ní Bàbá Ọ̀gẹ̀dẹ̀ tó gbé mi ti dàgbà tẹ́lẹ̀ ní Ọ̀gẹ̀dẹ̀ náà mo ti dàgbà tó wá di Bàbá Ọ̀gẹ̀dẹ̀. ìrìn àjò yín nínú iṣẹ́ òṣèré ìrìn àjò yín nínú iṣẹ́ òṣèré ṣé ẹ kàn jí làárọ̀ ni ẹ kàn wí pé tíátà mo fẹ́ ṣe àbótí ẹ̀ níṣẹ́ kan tẹ̀ ti kọ́ tẹ̀ tó wá sí di iṣẹ́ tíátà. láàdó dà fún yín ṣẹ́yìn bí tẹ́lẹ̀ ẹ lọ fáà gan o tẹ bá ń gbọ́ ọmọ líle kó ṣe kójú ọmọ líle nìkan ọ̀hún lè bọ́ ọmọdé sí ọ̀hún lè bí ọmọ síbùtẹ́ bẹ́ẹ̀ tàṣà ó máa já ó máa sọjí ó máa kẹgbẹ́ ó máa ṣe mẹ́nìmẹ́nì ó máa ṣe mẹ́nìmẹ́nì bọ́ síbùtẹ́ mẹ́ta là sọjí èrè à ibi ìwé sójà kì í ṣeré ṣẹ́ni kan tó jẹ́ kí n yanṣẹ́ yẹn láàyò ojú pé gbogbo wèrè yẹn wà lára mi mo fẹ́ ṣe sójà ilé ẹ̀kọ́ tó wù mí kí n join sójà mo ti lọ bí ẹ̀ máa rùn tí wọ́n mú mi. wọ́n tún wò púpọ̀ mọ́ ilé tó wá join sójà. mo tún wá rò nǹkan míì àsọmọ títì lóríṣiríṣi àwọn èèyàn ti kura lóríṣiríṣi fún àwọn ẹ̀kọ́ ti ibẹ̀ bó ti ibi tó ti ń toast èèyàn nípa olè kí ló ṣe ọmọ bọ́ọ̀lù wọ́n ti ń gbàgbé tó jẹ́ ní báyìí má gò mẹ́wọ́ ti máa àwọn afọwọ́wọ́ àwọn ṣiṣẹ́ àwọn tí mo ń sọ yìí dáadé ní ìsìn wọn lè pa pọ̀ mọ́. ṣé pé bẹ́ẹ̀ ṣe ń dàgbà bọ̀ àgbà tẹ dàgbà bá ṣe ń dàgbà bọ̀ láti ilẹ̀ náà láti ilẹ̀. wọ́n ti fi lò yín ní pé wá bá wa máa ṣiṣẹ́. àwọn tá à ń sọ yìí sìn àná wọ́n ti pa ìdajì nù wọn èyí tó wà gbọ́n jèrò ayé kò jèrò ọ̀hún tó bá jọ́ mi tó mẹ́ta máa àwọn tí mi ń sọ yìí. but alhamdulillah gbogbo nǹkan yẹn la wá ń ṣò fún wọn ní fíìmù pé kàkà táwọn máa fi ṣe ní reality. kò sí chance tí mi ní mo ti wọ aṣọ ọlọ́pàá nínú fíìmù rẹ̀ tán bí àmì rẹ̀ tí mi lè dáwọ́ normal mo ti wọ aṣọ sójà rí nínú fíìmù mo ti ṣọlẹ̀ nínú fíìmù èmi ìdẹ́ ṣọlẹ̀ reality so fíìmù jẹ́ ọ̀kan tó yẹ pé o náfààní láti show talent ẹ̀ gbogbo nǹkan tó bá wọ àwọn nǹkan tí mo ní lọ́kàn yẹn sí normal life ni o àwọn àgbọ̀wọ́ sínú fíìmù. inú àwọn nǹkan tẹ́ ní lọ́kàn tẹ́ ẹ fẹ́ ṣe ní normal life. no tí mo ti go through tó yẹ pé òun gbọ́ngbọ́n ni ìlànà táwọn èèyàn ti tẹ̀ wá sí tó ti kọ́ wa wọn nìkan tó sọ pé wọ́n tún train èèyàn wọ́n sọ pé ọmọ ọba kí ló ń ṣe é sọjí ara ẹ̀ ṣé ò fẹ́ mówó ni bó ṣe ń lọ lórí títì
èmi náà wò wípé gbàtẹ́ ní pé àwọn ìlànà tí àbí ẹ ti píìkì pọ́kẹ́ẹ̀tì ẹ̀wọ̀n pé tó wá sọ pé ó wù mí kí n píìkì pọ́kẹ́ẹ̀tì o àmọ́ bó ṣe lọ gangan tó bá ṣe pé bí èmi ò ronú bẹ́ẹ̀ àbí kò pèrè àbí jókòó pé kí n mọ ẹni tí mò ń ṣe bó ṣe máa lọ gangan nìyẹn so òun ni kíní ẹ̀ ṣe rọrùn fún mi tí bá fi hàn nǹkan tí yàn ti ní ni life experience ni so. Gẹ́gẹ́ bí òṣèré iṣẹ́ wo lẹ ti ń ṣe kẹ́ tó ṣe òṣèré? Ìṣiṣẹ́ kankan along the line mo ti ṣe fíìmù náà tí mo kọ̀ pé àsọmọ bẹ́ẹ̀ kí wọ́n ti ní iṣẹ́ ọwọ́ mo ti lọ kọ́ṣẹ́ fóònù ọ̀yàn náà mi kọ́ tán mo kọ̀ ṣáà kọ́ lẹ́yìn bí some years. Ó máa tó ọdún mélòó tẹ́ ti ń ṣiṣẹ́ òṣèré? Mo ṣe tán ní 2122 mo fi bí abẹ́ èyí ẹ̀ àwọn kan fi wá afẹ́ join afẹ́ gba fọ́ọ̀mù JAMB afẹ́ lọ school àṣàṣì processing ẹ̀ bí èyí ẹ̀ plus kọjá so mo kọ́kọ́ lọ join ibì kan that was 2004. Ibì kan ò ṣe tíátà náà ni? Tíátà náà ni àwọn ẹ̀ máa ń jó ní 2004. Àwọn ẹ̀ máa ń jó ní àwọn tó máa ń jó cultural dance ṣiṣẹ́ tíátà mo ti wà ń díẹ̀ so fully nígbà máa fi join ọ̀dọ̀ mọ́ fi mo join ọ̀dọ̀ mọ́ fi towards bí 2005 2006. Tẹ̀sí join Murphy Afọlábí báyìí ní àwọn mẹ́ta ọjọ́ gàwá gbà yẹn Murphy Afọlábí Lukman Raji ní ọkọ Aminatu Pàpàpà àti Baraka ọmọkùnrin àbá bosman ọ̀nà fún wa nílànà táwa ń tọ́. So ara product Murphy Afọlábí lẹ́yìn náà. 100 tí mo gbọ́ ẹni mo lè fi sọ ẹbí àwáwà náà tó 4 set àgbọ̀dọ̀ pa 4 lọ́dọ̀ wọn lọ́dọ̀ ànáyé ànáwọn ọ̀gá náà wájú àpò tó jẹ́ sínú ọwọ́ àbọ̀tà alhamdulillah àdúpẹ́ tiwa náà. Gẹ́gẹ́ bí òṣèrékùnrin èyí wọ́n sọ pé gbogbo nǹkan lóbìnrin máa ń ṣe obìnrin máa ń ṣe kíní kan ó ní chance gẹ́gẹ́ bí òṣèrékùnrin kí ni àwọn nǹkan ìdojúkọ tẹ́ ti dojúkọ nínú iṣẹ́ tíátà yìí? Wọ́n lọ fáà gan but alhamdulillah àsìkò sítórì ò tí tó ká máa sọ àsìkò sì ń bọ̀ wá máa wà láwọn lẹ́wọ̀n yẹn àti ìsìn lẹ́wọ̀n yẹn sí à ń bẹ lọ́wọ́n kọ́ lọ́n gbọ́ adé lẹ́wọ̀n yẹn fipá pọ̀ gan àkókò tó ti kọ́ ni kò sí lẹ́yìn kékeré mi kọ́ ìrọ́dẹ̀ ni ẹ̀tọ́ náà bá ti dán ọlọ́run ti dáa ni oníkálùkù àṣekèrè ọdún Adékọ́lá ń live òun wà òun gbádùn àwọn Fẹ́mi náà ń ṣe tiwọn Fẹ́mi ń gbádùn Ibrahim Chatta náà ń ṣe kíni òun gan ń ṣe kíni kò kẹrẹ níbi tó wà òun gan ń jẹ gbádùn so èèyàn kò gbọdọ̀ sọ fún èèyàn kan pé ò ní gòkè ẹni tó ń sọ bẹ́ẹ̀ ń ṣe ẹ̀ ni you don't get so ma everybody tó bá ní ó máa kọyàn kíkàn ẹ̀ tó máa ń sọ yẹn pé breakfast a máa jẹ kò ń ṣe breakfast láwọn ọmọ ẹ̀rẹ́ ń fún ọkùnrin o breakfast everybody máa jẹ gbádùn. Abala oríṣiríṣi láti lórí ètò abala truth or dare àní abala ta ló láyà so abala reality show náà là ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn olùfẹ́ yìí ká béèrè nǹkan lọ́wọ́ yín wọ́n ní wípé nígbà kan ẹ̀yin pẹ̀lú Èkó tọ́ba 5 and 7 nìyẹn àbí 5 and 6 6 and 7 1 and 2 ẹjọ́ máa ń wà papọ̀ ni. Àmọ́ láti bí kásọpọ́dún mélòó kan sẹ́yìn ààrin yín papọ̀ mọ́ ṣé kò sí? Àmọ́ láti bí kásọpọ́dún mélòó kan sẹ́yìn ààrin yín papọ̀ mọ́ ṣé kò sí? Olóòtú kò sí iṣu ọ̀rọ̀ ní ayé ni everybody náà sáré láìpẹ́ ni ẹ̀mọ́ kó Yorùbá ti pòwe fún wa tẹ́lẹ̀ wọn ní ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún ṣé you get so àdúrà tá à ń gbà náà ní pé everybody máa ga sí ni. Kẹ́kìn làdélẹ̀ wọ́n ti sọ fún wa iná àwọn olólùfẹ́ yín náà ní o àwọn tó nífẹ̀ẹ́ yín wọ́n ní torí pé àwọn méjì wọ́n jọ bẹ̀rẹ̀ ni ìkan ti wá ń ṣe kíní kan ìkan ti lówó lọ́wọ́ ìkan ti blow ni ló fà á tí ìkejì fi ń jealous tí wọ́n fi ṣe wá pọ̀ mọ́ ṣé lóòótọ́ sí nǹkan tó ń sọ tí wọ́n rí sọ àbí kì í ṣe bẹ́ẹ̀. ṣẹ́rí ìrònú oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣẹ́rí àwọn ní sales opinion tiwọn wọn mọ̀ nǹkan tó ń gbénu tèmi nǹkan tó wá ń gbénu tèmi yẹn lèmi máa ń sọ fún wọn jáde sí pé kò sí lára àkọ́kọ́ ń bẹ̀ ẹ ṣàmọ̀ everybody wa náà ó zù ní ẹni tó wà ní Èbúté Mẹ́ta ẹni tó wà ní Kòròdú ṣé ìgẹ̀tẹ̀ rí pé space yẹn ti ṣe kí ni ó ti là wá. bẹ́ẹ̀ ṣé wà tẹ́tẹ́ náà nìyẹn tó dé. ìgbà wo àgbo táwọn tó ń sẹ́yẹ́ bọ́jú jọ wà ní àjọ wà ní Èbúté Mẹ́ta ni ṣé ìgẹ̀tẹ̀ so ẹtújọ wá sí Kòròdú náà ní kó tó dípò wá padà sí Èbúté Mẹ́ta so distance yẹn nǹkan tó fà á nìyẹn kò ṣe pé bí ẹni tì kí lábẹ́ bára wa jà fún nígbà àwọn tó ti ẹ̀jẹ̀ méjì àwọn kí lórúkọ wọn bára wọn kó but kò ṣe no issue. kò sí jà kò sí jà kò sí lè ẹ̀ṣá mọ̀ lórí ètò wa sọ yẹn náà pé ẹnìkan ti kárí ẹnìkan ti kò sẹ́ni tí ò dúpẹ́
alhamdulilayi gbogbo àṣẹ ọ̀sẹ̀ tó bá sanwó skul ẹ̀ wọn bá mi sanwó skul ọmọ mi wọn bá mi sanwó ilé so alhamdulilayi ọ̀sẹ̀ tó lọ́wọ́ ṣe fún àfẹ́ tó bá ní tó kéré alhamdulilayi tó lọ sí mi. ẹ̀yin ara iléeṣẹ́ àmì gbọ́bà ìbọn ṣe fún wa iléeṣẹ́ ẹ̀sìn mọ̀ kó sọ̀rọ̀ ni wọ́n ó ti ẹ̀kú díẹ̀ kan gba ṣó lọ́wọ́ mi ẹ̀rú ń bè mí gan mo ti ń gbọ̀n mi tí mo jókòó sí jìnnìjìnnì àmọ́ nítorí pé nǹkan tẹ́ fún mi dání kí n máa sọ ìbò ni irọ́ ni ẹ̀ní gba ṣó ìlọ́wọ́ mi lénìí tú ọ̀díẹ̀ náà làwọn báyìí. a mọ̀ wípé èèyàn yín náà ni Lande gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ẹ̀jọ̀ ń ṣiṣẹ́ kan náà ni mo sì mọ̀ pé ẹ máa mọra yín. nígbà mi ni. bóyá mo wá gbé yín sípò Lande báyìí wọ́n wá ṣe tú ọ̀díẹ̀ pẹ̀lú ìyàwó yín ara wo lẹ fẹ́ dá. ọmọ títì òun náà ti máa mọ owó ọkọ tó ní sóko nílé gbé gẹ̀ẹ́sì. tó bá gbé gẹ̀ẹ́sì ńkọ́. ó bá gbé gẹ̀ẹ́ lọ́dọ̀ àwọn ìyá ẹ̀ ni because mo sì wé fẹ́ ṣe kò bó astagafurula àánú àwẹ̀ la wà àgbọ̀dọ̀ pé oníbàárẹ̀ máa ń dáṣà ẹ̀ pé ṣẹ́nu ẹ bò ẹlẹ́nu òbò ní ẹnu wọ̀ yóò bò gbọ́dọ̀ jẹ́ kẹ́nu wá bò tó bá ti níyàwó tó kọ̀ ọ̀rá ṣe tiẹ̀ tí yóò fún ẹ problem ọmọ ṣọpẹ́ o kò easy. ó wá ti wá ṣe bẹ́ẹ̀ ní ìsinmi báyìí. ó máa gbélé àwọn ìyá ẹ̀ ìgbẹ́ tí ń tí létí kíní ni mo máa ríro. ọkùnrin tó jẹ́ ṣe fún náà nǹkan tó jẹ́ kó jẹ́ ní tẹ́ ẹ mọ̀ tẹ́ máa ń kí tẹ́ máa ń dọ̀bálẹ̀ fún pé àlàyé. ní gàlàwà àwa bá sọ̀rọ̀ bá pàdé lórí títì tí èèyàn bá ti wú sí mi tí ò bá ti wú lẹ́nu tó bá wú lẹ́nu máa fọ́ lẹ́nu o tí ò bá ti wú lẹ́nu àjọ máa ẹ̀nà sharp guy ni mo já àníyàrá lògùn pè ló fi ṣe o jájú mi lọ lè sọ yẹn àyẹ̀bá o. ẹ̀yin náà ní wáyàwó tẹ̀ náà ṣe lọ́bì fún mi. ìyá mi èèyàn nídìí ẹ ṣínà nǹkan tó lé ní o. àti ẹ̀wọ̀ pé èèyàn ọkùnrin ní tíátà wọn ni ẹ máa ń láìpẹ́ tútọ̀ díẹ̀ dáadáa tútọ̀ díẹ̀ bí ò lẹ ti ṣe torí inú 21 names yẹn nọ́mbà inú 21 names tí wọ́n ti Lande sọ pé wọ́n dóyàwó òun ilé òun ṣe allegedly mọ́ is real inú 21 yẹn nọ́mbà 19 tí mò ń wò yìí ó jorúkọ mi alákòóbá àmọ́ ẹ tó kù ṣe ti fi kankan lé lórí òbí lè wá fi cover ẹ. so mo máa ń wo ibi ẹ̀yẹ mo rí dẹ́. nígbà mi kan tún ní confidence láti sọ fún pé lọ dárúkọ wọn o jẹ́ kán mọ̀ wọn o because everybody náà máa sọ ọ máa kó wa papọ̀ ni àwọn náà náwọn ọ̀gá tó ṣàánú wa. orúkọ tí mo rí bẹ̀ ní sinmi ṣé kì í ṣe ìnà ẹ̀dẹ́. tẹ bá rí sọ̀dí gèmẹ̀ wọ́n lè kọ sọ̀dí kàmíìn sọ̀dí kò ní jẹ́ jímọ̀ o àwọn ọ̀rẹ́ tó máa ń bracket tọ̀dọ̀ tèmi ẹ̀ tó máa bracket ẹ̀ eke bàbá ọ̀gẹ̀dẹ̀ ẹ̀ lìbábẹ̀ ẹ̀ gbọ́dọ̀ kan ogun. mo bá dẹ́ńbẹ̀ láíláí ṣe bẹ̀rẹ̀ láíláí ó kọ̀ bẹ̀rẹ̀ síbẹ̀. káàtì wọ́n sọ pé wá jí láàárọ̀ ọjọ́ kan jíṣọ́ bàbá gbé wípé orúkọ yín wà níbẹ̀. òní sọ pé orúkọ mi wà níbẹ̀ mi àti jíṣọ́ ọjọ́ ní problem kankan àjọ ní issue because mi kọjá yàrá mi ọdún náà kò sẹ́ni tó gbọ́n tán o wọ́n lè set ẹ̀ wọ́n lè mi sọ pé mo gbọ́n tán ọ̀bọ̀ ṣáàmọ̀ ìyẹn náà tún gbọ́dọ̀ tún máa gbogbo nǹkan náà kọ́ ni bas. ẹ sọ pé dìde yín nínú iṣẹ́ tíátà ẹlẹ́ẹ̀fẹ̀sẹ̀ anything nobody has ever harassed you before. wọ́n ló yapa mo sọ̀rọ̀ ọmọ ẹ sọ kókó fún wa ń bẹ̀rẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ mi sọ pé mo wá tẹ̀lé sọ fún mi pé abẹ́bẹ́ lọ́hùn dáadáa kí nǹkan ẹ dé kó sẹ̀ kí wọ́n tó lè wá sọ. ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèrékùnrin ìgbà tẹ́ ń dìde bọ̀ àbí ìgbà tẹ́ tiẹ̀ wà nínú iṣẹ́ yìí sórí pé wọ́n ní ìka ò dọ́gba àsìkò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni kí ni àwọn nǹkan ìpèníjà tẹ́tí tó pé ó gbomijé lójú yín pé ẹni ló lè ṣe irú nǹkan báyìí fún mi. ìpèníjà pọ̀ lóríṣiríṣi ẹ jẹ́ kó fún yín ní díẹ̀ nínú ẹ̀ tí mo fẹ́ fún yín ní personal life mi ni táìmù tá a bá ń kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ ò ní rówó ò ní fọkàn sówó àrùn táìmù yìí understand pé mo broke pé aṣọ black ó ti ń di red mo wá súnmọ́ best friend mi kan yí ẹ̀yìn pàdé mi. best friend yìí wò ni reality rẹ òun náà ń wo bí mo ń bá yín sọ̀rọ̀ yìí. gbẹ́dẹ̀ sọ ni pé òun náà ń wò báyìí ó tẹ̀ ń jánu jẹ báyìí. ó ti yẹ yín olóòtú ẹ̀dá kó lórí ẹ̀. ó yá gbàtẹ́ wá súnmọ́ kọ́. wọ́n á súnmọ́ òun náà ló pè mí fún ara rẹ̀ nígbà kí ló ṣẹlẹ̀ òun gbádùn nígbà òun gbádùn lójú ẹ̀ ìwọ tó mọ̀ mí láti ilẹ̀ expectation ti ẹni gbọ́ ẹ kí n béèrè bí má dèbí ṣe rí
ó jẹ́ kí mi ronú bẹ́ẹ̀ mi ò ń béèrè lọ́wọ́ yàn pé mo nídìí nǹkan ọ̀sùn mọ̀ pé tẹ bá wà pẹ̀lú mi tí mo dẹ̀ mọ̀ pé nídìí kíní ní gbọ́dọ̀ ṣe fún yín yíwù kẹ́ bá ní ìdẹ̀gàn máa bí yín tó bá ti gbé ẹ ti wà pẹ̀lú mi fẹ́ ra nǹkan alpha mo fẹ́ ra pé ọ̀tà méjì o alpha so expectation tèmi lọ́dọ̀ ènìyàn náà nìyẹn ènìyàn wá gbé lọ sáwọn adáwò ìṣá òríro bẹ́ẹ̀ kí ni mo máa pa nígbà yìí náà wẹ̀ báyìí mi ní sínú màá ojú mi lójú máa rán oúnjẹ ló máa jẹ́ lójú mi tí mo dẹ̀ ń jẹ́ sára alhamdulillah fúnra rẹ̀ náà ló tún wá pè mí wá sáà àbẹ̀rẹ̀ rẹ̀ kí ló ṣẹlẹ̀ èyí ẹ̀ ń gbádùn nígà òdi mi báyìí mo ń gbádùn mọ̀ mí náà mo fi máa ń múra nà kó wá rí mi nínú station bá sọ pé mo ń gbádùn ojú àwọn mi bọ́ lójú ojú ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀yà má wọrí everything kìíní kan ẹnìyẹn tó ṣàǹfààní kan fún mi lọ́jọ́ kejì tó yàjọ máa ń jáde ni ó kàn mú mi jáde ni ọjọ́ kan tó jáde yẹn mo tún ní bí tí ìbá ṣe mistake sáré bí wàásù sáré jẹ so kìíní ẹ̀ ló fẹ́ ní ẹ̀ náà privilege pé without òun mi ò lè live so ló ti ẹ̀dá kó lórí ẹ̀. without nígbà tó wá sórí yẹn fún pé tí màá sí ọyẹ nìyí o kò sí kankan tó lè ṣe ọdọ padà ṣe bí èèyàn. wọ́n ní ẹ̀yọ́ ní tíátà tó bá mọ̀ mọ́ wá kọ́ṣẹ́ lọ́dọ̀ yín ọkọ ìyàwó yàwó kọ́ṣẹ́ lọ́dọ̀ yín ẹ̀ sì tútọ̀ díẹ̀ fún mo ṣe dọ́gì nínú kitchen tàbí ní pásẹ́jì tàbí kó wá lẹ́yìn kínní gẹ́gẹ́ bí èyàn òṣèré ọkùnrin tó rẹwà lọ́kùnrin èèyàn mélòó lẹ́yìn ti ṣe bẹ́ẹ̀ fún èmi àbò alẹ́ pa kámẹ́rà. ẹ má pa kámẹ́rà ẹ má pa kámẹ́rà bàbá yẹn jà ẹ fẹ́lẹ́ náà sí o ẹ jẹ́ kó wà ń bẹ́ o olóòtú wọ́n fẹ́ jẹ́wọ́ báyìí. mo ń gbé ilé bẹ́ẹ̀ tán ni o kò sọ́mọ tó máa pẹ́ṣẹ́ lọ́wọ́ mi tó máa sọ pé bàbá ọ̀gẹ̀dẹ̀ fi páìpù ń báyìí mo lọ sóhun rẹ̀. ẹni máa na páìpù náà ẹ ṣe máa na páìpù sí i ó máa ń lọ fa mi ní. irọ́ páìpù náà ni òun náà máa fi ṣe tútọ̀ díẹ̀ ṣe bí yẹn ní páìpù ló ń gbé sẹ́nu. páìpù kọ́ ló ń gbé sẹ́nu páìpù kọ́ o. a máa ń da pé ní àsọmọ títí àgbọ̀dọ̀ fi gbogbo ẹnu pé ibi tó bí bá ti ń jáde ṣé kò ń ṣe páìpù ní páìpù òsì tó ń jáde lẹ́nu ẹ̀. páìpù mi ok so ẹ tí a láti mọ̀ ẹ báyẹn so gbogbo nǹkan ẹ àwọn ò ní time fún báwa ṣe kọ́ṣẹ́ àti rí gbogbo àṣírí yẹn time tá à ń kọ́ṣẹ́ so àgbọ̀dọ̀ tún ṣe mistake ẹlòmíì ṣubú látara nǹkan ẹ̀ tí ó mọ̀ because mo tó fẹ́ lọ dáyàdì òògùn bóyá jẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ nìyẹn àti pé mi ọmọ tó kàn fẹ́ lọ súnmọ́ bí àánú 10% lọ́lọ́run ṣì ń fún ẹjọ́ ká manage tó bá dé ó lè kó gbó tẹ̀yìn lọ ọ̀nà kó bẹ́ẹ̀ lè mi wọ́n pé olúwẹ̀ náà mọ ò but tó bá máa ṣe mọ class mọ tó fẹ́ ṣe pẹ̀lú mọ tó fẹ́ jẹ́ sí wọ́n lè wà 3 months náà wà pẹ̀lú bẹ́ẹ̀ àwọn tó mọ̀ mi gbogbo selection wa pátápátá bá ṣe máa ń ṣe nìyẹn because báwo la ìfẹ́ láìpẹ́ obìnrin gbogbo àṣírí oríṣiríṣi oríṣiríṣi lọ́dọ̀ àwọn tó jẹ́ aṣíwájú sí agogo ẹ̀ tó gbẹ́sẹ̀ yẹn. gẹ́gẹ́ bí ìbéèrè tó kù tí mo rí níwájú mi níbí yìí. ẹ bèrè oúnjẹ tí mò ń jẹ mélòó ni mò ń jẹun mo láàkó oúnjẹ gan ẹ bèrè yẹn. oúnjẹ lẹ láìkiri láìkiri oh my god ẹni ìjẹ tó tọjú ẹ ẹsẹ̀ fọwọ́ ẹdínta kọ́ńtítà sí. ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèré ọmọdé wo gan ni láwọn tó ń gbé látàtà lọ pẹ̀lú ìbòmí tẹ̀sí wá. ọlọ́run àdìgbà fún mi lótú àní nílé bàbá kan máa ń nílé ìyá ọmọ Kwara State nínú. ṣé lè yá ní ìyàwó ilé bàbá nìyẹn bọ̀ tí tó pé ilé ìyá mi máa ń kílèmù jù lọ nínú jẹ́sí àwọn òṣèlú tó ní ìfádà lọ mọ́dà lọ lánàá ṣe you get so ọ̀dọ̀ mọ̀ sí mi lè fi máa ń lọ dáadáa kàn ṣe ojúde ọba máa wà jẹ́ Ìjẹ̀bú làwọn. torí pé dáàdi yín ṣe ilẹ̀ ṣe fún mother's love. irú ọ̀dọ́ mi sọ pé a lè nílé bàbá kan máa nílé ìyá náà nǹkan tí mò ń try láti sọ fún mi pé mother love làwa ní. ẹ ní father's love. bàbá àti bàbá òòrò. ẹ agree bẹ́yìn. kò sí pé agree àjọ súnmọ́ àwa ẹ̀wọ̀n ọ̀rọ̀ kí ló máa ń pa àwọn single mother single stop. okay things ẹ̀ làwa náà. ṣé kí n sọ pé you are product of single mother.